kíní kan ni mo fẹ́ kẹ́ mọ̀ tí ó dá gbogbo yín lójú, gbogbo yín tẹ́ ń gbọ́ mi. Èmi ò ní ọ̀rọ̀ tí mo ti sọ sẹ́yìn tí ó wà la ká fún ní ìwé ìpẹ̀jọ́ lọ. Èmi ò ní. Torí pé òfin ó ju everybody lọ. Kò sóńtọ̀. Àwọn Yorùbá tán bá lọ tó bá bọ̀ wá ní ẹmu ẹ kìí ṣẹran bí ó rẹ̀. Kìí ṣẹran bí ó rẹ̀. Pé mo wá sọ ọ̀rọ̀ kan o, mo wá sọ fún èèyàn pé sọ́rí o. Nígbà mo wá ti sọ sọ́rí un, ẹnìkan wá ní ó ti gbàgbé ìpẹ̀jọ́ ló fi ṣe sọ́rí. Mo kọjá báhùn. Ó sì tó yọ. Ẹjọ́ èyí tẹ̀ ń ṣe kìíní ẹ̀ ń dà mí láàmú. Ó sì tó yọ. Náà ẹjọ́ ẹ máa bá mi kíyèsí ẹ sì máa gbọ́ pé mo wá sọ̀rọ̀ kan tí n bá fi dárúkọ èèyàn ó tá bẹ́ẹ̀ sí ni tá a bá dé ṣẹ̀ríà lọ ṣẹ̀ríà àjọ sọ pé n tó sọ rèé o. N tó sọ rèé tó jọ mẹ́sìn. Bí kéèyàn ní ká pẹran léyá ṣáájú ìmáàmù lágbájá ló sọ bẹ́ẹ̀ o. Nínú owó tá a bá ṣe. Kí ǹjẹ́ tó dì fọ́ọ̀mù èèyàn yóò ti kọ́kọ́ dì fọ́ọ̀mù mi. Ó ló ń dábàá wa mú wá ìfẹ́mù èèyàn, ó ti ó bá kọ́kọ́ ti fẹ́mù wa. Yóò ti kọ́kọ́ bú mi. Bẹ́ẹ̀ni. Yóò ti pè mí ní tí ò yẹ kán pé èèyàn. Bẹ́ẹ̀ni tí ò tó sọ pé wà bí. Èmi wá rò pé èmi ò fẹ́ lápá tẹ́ńsàn o. Torí pé ẹ má bínú náà ni ó kàn yín rẹ̀. Àbí kí ni ó wí tèmi padà. Àbí kí n wí tèmi padà. Ó wá lè bá wo níbi tí ò tẹ́ lọ́wọ́. Ó lè bá níbi tí ò tẹ́ lọ́wọ́. Àgbọ̀ àdúgbò wọn yá. Àmọ́ pé ọ̀rọ̀ jò òwe jọ ọ̀rọ̀. Wọ́n wàá fún ni ní ìwé ìpẹ̀jọ́ lórí ẹ̀. Wọ́n á ní ẹ̀lọ́ ti lágbájá mẹ́wọ̀n. Mo ní agídí débi pé tí èèyàn bá dánwò fún mi, màá fire back. Èmi yìí gbà. Ẹyọ kan ó wà fún mi. Láwọn tó mọ̀ mí láti pìlẹ̀. Ọlọ́run sì ṣàánú mi pé èèyàn mọ̀ọ̀yàn, Ọlọ́run ní káà náà mọ̀ọ̀yàn. Àṣìwò àbàjẹ́ àlù jìbìtì. Àjálè. Yìí ń jẹ́ ọ̀kan. Pé káwá sọ pé sọ́ọ̀rì fẹ́ nìkan. Ẹni tó bá kódà bí mo ti ń sọ̀rọ̀ yìí. Tó wé bá ju ẹnìkan tó bá pè mí pé agbára omi ọ̀rọ̀ ìjọ tèmi o. Màá ṣe sọ́ọ̀rì. Sọ́ọ̀rì. Irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ń jẹ́ òní. Táwọn sọ̀rọ̀ súnfì ò ṣe súnfì. Àfẹ́ ẹ̀sà òkè. Nígbà tí àkúrẹ́ yìí mọ́ fìrù fọ́nà. Nígbà tí mò ń sọ nípa súnfì pé àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ bàbá wa súnfì ni wọ́n. So àfọ́ ẹ̀sà òkè pè mí pé kí n dákun pé ọ̀rọ̀ yìí ó kà ń lára. Kí n má mẹ́nu bà ọ̀rọ̀ wọn ó dùn. Kí mo ṣe bá fẹ́ ẹ̀sà òkè mo ṣe fídíò mo ní sọ́ọ̀rì. Ọmọ fún Peter iná mẹ́nu bá ilé bọ́lẹ̀ bẹ́ẹ̀. Ó sì bọ́lẹ̀ bẹ́ẹ̀. Ó bá ti bọ́lẹ̀ bẹ́ẹ̀. Èmi ló lè sọ nípa àpáwa. Wọ́n á ṣe sọ́ọ̀rì kò ní tìrú ìtumọ̀ pé kẹ́nìkan ládàradàn kan àgbà kàntáyàn kó wá jáde bá ní wọ́n ti rí ìwé pẹ̀. Ṣé tí a bá ṣe sọ́ọ̀rì fúnra wa a ti rí ìwé pẹ̀jọ́ nù. Ó wá ti kó ìwé pẹ̀jọ́ nù. Àbẹ̀yẹ̀ ìgbésẹ̀ láká ìlà iná. Kí ni mo sọ tó jọ mọ́ ìwé pẹ̀jọ́? Kí ló rí ìdébẹ̀ kí la bá débẹ̀? Kò sí tó jọ báwọn. Ẹ lọ ha kú o. Ẹ ká kú òwe náà. Nígbà wọn sábàlá wa bá lọ ní níwé pẹ̀jọ́ lórí sọ́ọ̀tù ti tó jọ. Sọ́ọ̀tì ṣiṣẹ́ fún yàn kò ní mí nì. Kò ní mí nì kí nǹkan ó lè dáa kí nǹkan ó má bàjẹ́. Kí nǹkan ó má bàjẹ́ kí nǹkan ó lè máa dáa ni. Kí ìfẹ́ ó lè máa jọba sí. Ìfẹ́ ó lè jọba sí. Àfi pẹ̀tù síra wa nínú ni. Kí ìfẹ́ ó lè rinlẹ̀ sí. Ìfẹ́ ó lè rinlẹ̀ ní. Kájọṣe ó lè gbilẹ̀ sí. Kájọṣe ó lè gbilẹ̀ sí ní. Súfì kan ìtẹ súfì kan mọ́lẹ̀. Súfì sì ló gbáǹkó. Ìfẹ́ làwa súfì máa ń lò. Ó máa ń fi bára wá ṣe àwọn ìṣe àwárí jù. Àìṣe àwárí jù. Èyí ò láàrin bẹ̀rù. Èyí tí máa fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ tí ó jẹ́kọ̀ọ́ fún wa lónìí. Ẹ rí pé àwọn kankan lọ, àwọn kan ń bú sáabé. Ta ló ń bú sàábé? Ta ní bú sàábé? Ta ló bú ànábì? Ta ló bú ànábì? Ta ló bú náà méjèèjì? Ta ló jù? Nínú ànábì àtàwọn kọ̀mpánìọ̀, ta ló jù? Àwọn wo ló ń bú ànábì? Àwọn wo ló bú ànábì? Àwọn wo ló bú àwọn kọ̀mpánìọ̀? Àwọn wo ló ń bú àwọn sàábé? Àwọn wo ló bú àwọn sàhábà? Kí ni àkọọ́lẹ̀ sọ nípa ìtàn? Kí ni àkọọ́lẹ̀ sọ nípa Àlùkùránì? Kí náà sọ nípa ànábì?
Kí l'Ànábì sọ nípa àwọn mùsùlùmí? Kí l'Ànábì sọ nípa àwọn sàhábà? Ǹjẹ́ tá a bá gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu, ṣé ká má gbọ́ s'Ànábì lẹ́nu? Àbí tá a bá gbọ́rọ̀ s'Ànábì lẹ́nu, ká kó ọ̀rọ̀ Ọlọ́run dànù? Ànábì ní sibáàbù lil mùsùlùmí fùsúùkù. Ànábì ní kí mùsùlùmí ó fún ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ abúra ọba ìkòkí ìdè wa kòkí ìdè. Wákìtá ló kú fúru. Ẹ wá kọ́ òfin ayé tẹ́wọ́ sá ináta níta ikú wá jáde bẹ̀ á ìwà kékeré ni. Ọ̀rọ̀ Ànábì nù. Ọ̀rọ̀ Ànábì Muhammad ni. Ànábì ní la tasubbu ashabi. Ànábì ní ẹ má bú àwọn sàábẹ̀ mi o. Ẹ má bú wọn, inú kò sí ẹnu yín. Ànábì ló sọ báwọn. Ànábì ló sọ bẹ́ẹ̀, Ànábì ṣùpá sí di àwọn companions, ọlọ́run ṣùpá sí di Ànábì Muhammad. Ó dà. Ọlọ́run wá jẹ́rìí Ànábì fún rẹ̀. Ọlọ́run làwa gbọ́rọ̀ sí lẹ́nu. Ọlọ́run yìí làwa gbọ́rọ̀ sí lẹ́nu yìí. Ẹ jẹ́ ń sọ kíní kan fún ikú lọ yé lónìí o. Ṣé rí àwọn Ahlus-Sunnah wal Jamā'ah gbogbo ẹnu mo fi sọ ọ̀tá nọ́mbà Ànábì ṣe. Àwọn Ahlus-Sunnah wal Jamā'ah àwọn akọ̀rọ̀ ẹ̀kúrú yẹn wọ́n tó ní sàlàfíà àwọn ọ̀tá Ànábì Muhammad ni wọ́n. Láwọn tó ń ṣe ìdíáwù rẹ̀ o. Láwọn tí wọ́n ń pera wọn bẹ́ẹ̀, wọ́n pe Ahlus-Sunnah wal Jamā'ah ni wá ọ̀tá Ànábì ni ẹ máa wòrán sí. Ọ̀tá Ànábì ni wọ́n. Ọ̀tá Ànábì ni ẹ máa wòrán ọ̀tá Ànábì ni wọ́n. Ẹ̀wù tá bá wọ̀ sọ́rùn tá fi jáde, Ìwó ni wọ́n ní o, Ìbàdàn ni wọ́n ní o, Èkó ni wọ́n ní o, Ìlú ni wọ́n ní o. Ọ̀tá Ànábì ni wọ́n jẹ́, wọn kì í sọ̀rọ̀ Ànábì. Àwọn Ṣíà ọ̀tá ìkan nínú àwọn sọ̀hábà ni wọ́n. Wọ́n làwọn Ṣíà tí wọ́n. Ẹ gbọ́rọ̀ yìí. Àwọn Ṣíà tẹ́gbẹ́ àṣíà ni wọ́n, Ṣíà làwọn eléyìí ọ̀tá ìkan nínú àwọn sọ̀hábà Ànábì ni wọ́n. Ẹ tí gbọ́ tó. Ọ̀tá àwọn kan. Ọ̀tá àwọn kan nínú àwọn sọ̀hábà Ṣíà jẹ́. Ọ̀tá àwọn kan. Ọ̀tá àwọn kan nínú àwọn sọ̀hábà wọ́n ń ṣe ọ̀tá àwọn sàábì Ànábì. Nínú àwọn sàábì Ànábì ni àwọn Ṣíà jẹ́ ọ̀tá wọn sí ọ̀tá Ànábì. Ẹjọ́ yìí tẹ́ wà ní social media tó ń ṣe dáadáa. Àwọn Ahlus-Sunnah àwọn tí wọ́n ṣe ìdíáwò ara wọn pé Ahlus-Sunnah wal Jamā'ah gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ jẹ́ Ahlus-Sunnah. Gbogbo tó ń ṣe ìdíáwò ara wọn pé àwọn Ahlus-Sunnah wal Jamā'ah ọ̀tá nọ́mbà Nábì àtàrà alẹ́ ẹ̀ ṣe. Ọ̀tá nọ́mbà Nábì ṣe àtàrà alẹ́ ẹ̀. Ká tó katira ẹjẹ́ àṣàpèjúwe. Tẹ́ ẹ bá fẹ́ sòdodo, ẹ lọ fẹjọ́ àfáà wa Yunusa Akóredé. Yunusa Akóredé, bàbá lábẹ́. Ẹ fẹjọ́ ẹ̀sùn ìmáàmù Ìlọrin. Ẹ lọ fẹjọ́ ẹ̀sùn ìmáàmù Ìlọrin àtọwọ́ alọ́kùnrin. Ẹ̀yin alábòsí wọ̀nyí. Ẹ̀yin alábòsí wọ̀nyí. Torí ń sọ pé ìyá Ànábì bàbá Ànábì inú náná wà. Àfáà Yunusa Akóredé ó ní bàbá Ànábì àti ìyá Ànábì ó ní wọ́n wà nínú náà tí wọ́n ń jóná lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹni tó jẹ́ Sáfì Mùsáfì. Ànábì tó yẹ kó gbàdé ó sì tẹ̀. Ẹ sọ bí ìgbà tí kámẹ́rà kan wà tí wọ́n sì gàgà àlìkíámọ̀ fún tí ń wo bí ìyá Ànábì àti bàbá Ànábì ṣe ń jóná báyìí. Bẹ́ẹ̀ ni ṣé ń pọ̀ fáwọn ìfífi rẹ̀ bẹ́ẹ̀. Ẹ jọ sanni ká máa yẹ̀yẹ́ Ànábì ni. Ó dà bẹ́ẹ̀. Ìyẹ̀yẹ́ Ànábì nìyẹn. Ìyẹ̀yẹ́ Ànábì nìyẹn kí ló fẹ́ gbà bẹ́ẹ̀. Ẹ sì ń ṣàfihàn ara yín kálù súnà ni. Ẹ sì ní ẹ̀ńtẹ̀lẹ̀ ojú ọ̀nà Ànábì ẹ sì ń tẹ̀lé òbí ẹ̀ńtẹ̀lẹ̀tẹ̀lé. Ẹ fi yẹ̀yẹ́ Ànábì. Ẹ̀ńtà kókè ẹ̀. Ó dà bẹ́ẹ̀. Kódà ọmọ kéwú láti mo rí ìkáyà kan wọ́n ní nígbà ayé Ànábì. Ànábì kì í gbà kankan tàbátì àdákìrùn. Kí ló fà á ni pé tàbátì àdábìlábì tí bá ti pé Ọlọ́run ló sọ súrà yẹn kalẹ̀ ni. Pé ó ti lágbára jù pé ẹbí mi ni àbílàbí. Àbí mi ní ṣe pé olóòrò yìí. Ẹbí mi ní. Ẹbí mi náà ń ṣe pèlè yìí. Ànábì ẹ mọ́ ká. Ẹ lọ ka ìwé ìtàn ẹyẹ tán ara yín jẹ. Wàá múra kankan. Nǹkan kọ́ọ́lẹ̀ oníkálukú ń kà. Tó ti ń sìn. Tẹ́ bá kó ìlera ara ilé Ànábì tẹ́ bá fi pamọ́. Tẹ́yìn kan bá kóra yín jọ gẹ́gẹ́ bí gúrùpù. Ẹ máa ṣe tí kálùkù máa ṣe tí ẹ̀ bó bá ti yé ìmáàmù Ìlọrin wọ́n máa ka Salatul Fati náà láàfin ọba Ìlọrin wọ́n máa ka Salatul Fati. Wọ́n ka Salatul Fati nínú àfin ọba Ìlọrin.
ṣé wàá dá mọ̀kàndínríà ni wọ́n? Kọ̀dìríyà bàbá. Wọ́n sì ka sàlátù sáábì. Wọ́n ka sọ̀látù sáábì. Mùdírù ò gbọdọ̀ bú sàábé láéláé. Mùdírù ò bú sàábé, wọn ò gbọdọ̀ bú sàábé láéláé. Wọ́n ka ọ̀rọ̀, wọ́n ka ìtàn débẹ̀ ni. Ọ̀rọ̀ ni wọ́n kà débẹ̀. Ẹni àfẹ́ ìlú kò gbọdọ̀ dárin ọ̀rọ̀ yìí àti Mùdírù jẹ́. Ìtàn náà kà débẹ̀. Ìtàn náà kà débẹ̀. Ẹ fẹ́ràn Mùdírù tẹ́lẹ̀ náà ni. Ẹ wá jáde. Ọ̀rọ̀ ẹ̀sìn ní ìsìn dàbí ọ̀rọ̀ Nàìjíríà ni. Bẹ́ẹ̀ni. Ẹnìkan jálà mọ́ pílẹ̀nì lẹ́nu. Ẹ mọ̀ kó rúfin. Orúfin. So ẹnìkejì náà já pílẹ̀nì ó bá wọn sábò dà. Ó bá wọn sábò dà. Kàmtù. Ó wá tún nìyẹn. Sẹ́kọ̀ọ́ pé tó bá yẹ pé èèyàn kan lásán ẹ mọ bí tí ó ti wá ń sìn bá a ṣe sọ sílámù dànù. Bàbá mi o, bá a ṣe sọ sílámù dànù o. Ó ti di àti sọ di pàṣẹ. Bẹ́ẹ̀ni, ilé ọmọ táníkà, àníkíni tó lù ṣe tó kọmọ olówó akọ́lé pé kí fẹ́ bà ń jẹ́ ọmọ táníkà ìṣèyàn lé. Ẹ máa kanra yín. Ọlọ́run fún ẹ̀ ló gáàdì ànábì. Ẹ̀yin sì yẹ̀yẹ̀ rẹ̀. Ẹ̀yin náà yẹ̀yẹ̀ rẹ̀, ẹ̀yin náà dájọ́ pé pípa ànábì kúni, ànábì tẹ̀sí kúni. Ẹ̀sìn sáfàbẹ̀ súnà. Ẹ̀sìn sáfàbẹ̀ súnà, ẹ̀sìn kí ọ̀rọ̀ tó da, ẹ̀sìn ọ̀sùnmọ́lẹ̀ lá. Mo ti sọ̀rọ̀ yìí nìsín, ó fẹ́ tó gún ọdún. Bẹ́ẹ̀ni. Bọ́lájí Bello ló wá rìkọ́dù kìíní ẹjọ́ náà àti Lofimson tẹ́ bá rántí ẹjọ́ náà. Táà ń sọ̀rọ̀ nípa ta ni káfíìrì. Tí mo fi sọ nípa bídíà bí wọ́n ṣe kọ́kọ́ kó Kùránì jọ tí mo sọ kọ́nà tó á ní kí bàbá Mùdírù náà tún mẹ́nu bá lọ́dún yìí. Kí ni jẹ́ bídíà tẹ̀ ń tara yìí jẹ́? Àwọn bídíà tí wọ́n bá ń wí náà bídíà ni wọ́n náà ń ṣe o. Orí bídíà lọ́dún kórè. Ẹ̀yin ń yẹ̀yẹ́ ànábì. Ṣùgbọ́n ẹ̀ ń pèdè bí kẹ́kọ̀ọ́. Kẹ́ lè máa rí bí hó lé àwọn kan lórí. Kẹ́ lè sọ àwọn kan di káfìrí. Kẹ́ lè sọ àwọn kan di káfìrí. Ẹ̀sìlẹ̀ nífẹ̀ẹ́ ànábì. Ẹ̀sìlẹ̀ nífẹ̀ẹ́ ànábì. Ẹ̀sì kẹ̀ ẹ̀sì dàgbé tiẹ̀. Ẹ lọ bá mi wo Suratul Fati. Kí n tó ka Gúníà, màá gbé síta kẹ́yìn náà lọ kà ń bẹ̀. Kò sẹ́ni tí ń bú sáà pé ẹyẹ dàlúrú. Kò sẹ́ni kan tí ń bú sáà pé wàhálà lẹ kóra yín sí. Kò sẹ́ni kan tí ń bú sáà pé. Kò sẹ́ni kan tí ń bú sáà pé ọ̀rọ̀ ni wọ́n kà jáde. Àbí ṣíà kìí ṣe mùsùlùmí ni. Ṣé ṣe mùsùlùmí ni? Mùsùlùmí ni ṣíà tó dájú. Dáadáa, àwọn náà kí o. Ṣíà dẹ̀ wà lójú ọ̀nà ju àwọn tó ń ṣe ìdíyàwó alùsùnà wá jàmáà. Àwọn ṣíà wọ́n wà ní ojú ọ̀nà dáadáa làwọn tó ń pera wọn ní alùsùnà wá jàmáà sàlàfíà lọ. Pẹ̀lú ìdí pàtàkì. Pẹ̀lú ìdí pàtàkì. Ṣíà ń pa ànábì lé. Wọ́n sì àwọn akọ́kọ́lẹ́ láwọn ọmọ lé. Wọ́n sì máa pa àwọn ará ilé ànábì. Wọ́n sì máa pa ara lé ànábì lé. Ó tán. Àwọn afẹ́fẹ́ sí àṣà ní ẹgbẹ́ akọ́kọ́ Ẹ jọ̀ọ́, ṣé kò síjà láàrin àwọn sàábé ni? Káfẹ́ láàrin wọn. Ṣúlì ìwé ṣíra, ṣé kìí ṣe sàábé ni? Ẹ sọ fún wa ọmọ ọmọ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú tọ́kùn ni o. Àbẹ́ tó bá fún kíkà náà bìkan náà pẹ̀lú sàábé. Bẹ́ẹ̀ni, sàbílò náà, ó lè àtàkì ànábì. Ṣé ìtàbà kọ́ lẹ̀ bá bá kàmọ́? Ẹni bá wá ka ọ̀kan tó kà fún ọmọ kéwò rẹ̀ pé ọmọ mi ò báyìí lọ́rọ̀ rẹ̀. Ó ti dáná. Ó tọ́ ti dáná. Ẹ̀yí sábòsí. Alábòsí ni yín. Tẹ́ ẹ ṣe ṣòkòtò sófésófé, alábòsí ni yín. Alábòsí ni yín, Yorùbá kọ́ni a fi ṣe ẹsẹ̀ yẹn gidi. Ẹ bá gbọ́ Suratul Fati. Bá lè ṣe àṣepọ̀ Basmala. Ọlọ́run ní arsalnaka shahidan wa mubashiran wa nadhira. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا Ọlọ́run ní àdúgbò Muhammad. sallallahu alaihi wasallam. Ẹni ṣáàhìdá ẹlẹ́rìí. Wọ́n lọ jẹ́rìí àwọn ọ̀dọ́ rẹ̀. Ó jẹ́rìí gbogbo wọn. Gbogbo wa ó jẹ́rìí. Wọ́n mú bá ṣe. ومبشرا ونذيرا. Ẹni tí ó fún wa ní òró ló tẹ́ bá ti ṣe báyìí, àlìjáná lẹ̀ lọ. Ẹni tí ó sì ṣèlérí pé ẹni bá ti ṣe báyìí, iná lè lọ. لتؤمنوا بالله
ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah wọ́n ni mo sì gbé àlejò Muhammad sallallahu alaihi wasallam. ẹ máa ràn lọ́wọ́ ẹ máa fún lówó ẹ máa tì lẹ́yìn ṣé àwọn sàábé ṣé wọ́n kú ni tẹ̀fi tẹ̀yìn náà tẹ̀fi láàlẹ́ àṣọ pé ebi pàdé mi kú ni ẹ̀rí pọ̀tà àdàbí ni. ọ̀tá ànábì ni ní. Abdulrahman ibn Awf ẹni tí owó rẹ̀ pọ̀ débi pé ẹ̀rù sì máa bà kó ló sì náà. sábẹ́ ànábì sì ni. kò mọ̀ kó sáájú ànábì. kò sáájú ànábì fi ayé ni. Anasi ibn Malik. Anasi ibn Malik. olówó ni. olówó ni nínú àwọn sábẹ́ ànábì ni. gbogbo mi náà Abubakar Umaru ni. ó sọ wọn kúrò àfa nínú àwọn sábẹ́ ànábì ni ìṣòlòsì. wọ́n ìṣòlòsì. kí ni wọ́n mọ wò tó anájọ́ fún akẹ́kọ̀ọ́ fún apá ànábì kú. ọ̀pá ànábì lẹ́yìn sàlàfíà. ẹ̀yin náà tún máa bá gẹ̀gá àdìsí sọ ìwé. àdìsí àwọn Yẹhudi. àdìsí àwọn Yẹhudi. àdìsí àwọn Yẹhudi. àdìsí tí wọ́n dráàgì lórí ẹ̀ tó jẹ́ pé gbogbo mímí náà padà fi ẹnu ẹ̀ kò sí ni pé àdìsí yẹn àdìsí tí ò dáa. àdìsí tí ò dáa ní sọmọdú. wọ́n máa kí sẹ́kúta wá tí ó. àdìsí tó lẹ tó yẹ̀yẹ́ tányányá. àdìsí tí yẹn gbọ́dọ̀ kú dànù. èyí tó yẹ gbọ́dọ̀ kú dànù. èbí pàdé kúkú ni. ọ̀yá ní kàtó kan gbogbo lọ́wọ́ kọ̀ọ̀kọ́ lẹ́ni wọ́n sọ ní tòótọ́. Lábúrú fádà kò filẹ̀. ó lọ sí sọ fún mi pé wọ́n ti wá sí ìlú. owó tó láti ìlú. Lọ́pọ̀ kí irú ẹ máa yìí ẹ máa gbé tóbi ẹ máa gbé tóbi. Ẹ máa gbé tóbi yẹn. Lẹ́nu yẹn lánàá bí èsì bàbá wa. Èsì bàbá wa. Ṣùgbọ́n ìyá wa Aisha ìyá wa ni àbí. Wọ́n ní ìyá wa ni Nana Aisha. Múmi nínà. Ṣùgbọ́n ìyá wa ni yóò. Ànábì ni èsì bàbá wa. Ànábì ni wá sí bàbá wa. Àlọ́ta ànábì ni. Àbá ànábì ni yín, alápòsí ni yín. Alápòsí. Ẹ̀kọ́ kóró pàdánù ni. Ẹ wúlò bá ànábì. Ẹ̀kọ́ sọ́ọ̀tù kọ́lọ́. Ètí nínú mi lẹ́yìn ìwọ̀n ọdún wọ́n láti rú wọ́n kí ó wọ́n sábí ẹ̀yin náà lẹ́ni ẹ mọ́fọ́lá ànábì tọrọ mọ́ owó. Bọ́lá ẹ̀ ṣe pọ̀ tó yẹ. Bí káwọn ọmọ ẹ̀ ṣe pọ̀ tó yẹ. Ó ṣe pọ̀ tó yẹ ìyá wọn fi tọrọ. Mọ́fọ́lá ànábì tọrọ mọ́ owó. Ọ̀tá ànábì ni yín. Àṣẹ tá a bá fẹ́ dá bábá ní òkè o àwọn kan ń bú sáadé àbí àwọn kan sì ń yẹ̀yẹ́ ànábì. Ọ̀kan yẹ̀yẹ́ ànábì àbí. Ṣé sàbẹ̀ náà rán sí wa ni? Sáàsábẹ́ ni wọ́n rán sí wa ní. Ànábì ti rán sí wa lẹ́ta kéèkèrè rí. Ẹ dákun táwa ló burú jù. Èrò ló burú jù. Èrò ló burú jù. Àṣàbẹ́ wọ́n ní rán sí wa, ànábì ní rán sí wa. Ànábì ọ̀sìn lè lámọ̀ fọ́nà rẹ̀ tọ́. Lẹ́yìn àṣàbà rẹ̀ tó wà lọ́lẹ̀ ẹ̀rẹ́ tó lè bí tó bá kú. Báwo náà ṣe pa áṣà ni? Inú mọ́sálásí náà láti kà fún yín. Lára àwọn sàábẹ́ náà ni. Náà sọ fún ìyàwó áṣà ni pé ó wọ́gbọ́n dá sí kó fún ní pọ́ǹsì. Tó bá ti kú, òun ó jẹ àléfà. Yẹ̀sílù ọmọ Màáwíyà ó wà lákọọ́lẹ̀. Àkọọ́lẹ̀ ló wá o. Lọ́ta kò sọ pé rọ́ ni. Sọ́kọ́rọ́ ni. Ṣé ká máa yin? Ṣé ká máa yin ilé tó bá ṣe bẹ́ẹ̀ ni? Yẹ̀sílù kúrò Màáwíyà. Ó sì wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀. Ẹni ká pa ká mọ̀ sọ. Ọmọ sọ. Kí náà kọ́lẹ̀ fún? Kí ni wọ́n kọ́lẹ̀ fún alápòsí ní ẹ̀yẹ alùsùn náà tó bá gidi àmọ́ra? Alápòsí ni yé. Inna arsalnaka shahidan wa mubashiran wa nazira. Nígbà tí wọ́n pa Hùsẹ́ẹ̀nì, Yẹ̀sílù náà ló wà lórí àléfà. Olúwa lórí àléfà. Nígbà tí wọ́n pa Hùsẹ́ẹ̀nì, ọmọ ànábì. Ìṣe àádì tó pa
máa wí àwọn àna sàábé ọmọ rẹ̀ ó máa ń pa bọ́n sí pa Hùséènì náà fi pọ̀ ọmọ ànábì. Tá a bá ní ká wo sàábé táwọn alùsùn náà wájà máa nífẹ̀ẹ́ jù máa wí àná. Màáwíyà òun náà tún ẹni tó pa ọmọ ànábì náà làwọn alùsùn náà wájà máa yìí ní wọ́n á nífẹ̀ẹ́ jù. Sàábé wọn ni. Sàábé tí wọ́n lọ. Wọ́n ìfẹ́ kó pọ̀ ìfẹ́ kó pọ̀. Wọ́n ìfẹ́ kẹ́yìn ó tiẹ̀ fẹ́ lọ́kọ̀ pàápàá. Màáwíyà ibùdó Sùfíánù. Àjẹ́ má sọ pé kún pa tábà ṣe. Wọ́n lọ náà ń kà sábà wáyé. Ọdún mélòó síra wa. Ó kú bí ọdún méjì tánà bí ó gbèsè. Lọ́sẹ̀sẹ̀ wọnú ìjọ. Wọ́n ló ń kọ wáyé. Ọlá pé bó ṣe tẹ́rọ̀ yẹn tó ń jagun tó ń tẹ̀sọ́ yẹn. Òun ló fèsì sẹ́dí náà di gan. Ní màá wí àná òun kan ló fèsì sẹ́dí náà di. Ló ń bá sẹ́dí náà di du ìláfà. Bá dùn àlefa. Títí náà fi fẹ́ dojú ìjọba ìsìlámù bolẹ̀ àwọn iná ni. Àwọn arábí náà ni. Àwọn ni sọ̀hábà àwọn alùsùnnah wal jamā'ah. Olówó adé sáté àwọn alùsùnnah wal jamā'ah òní afẹ́rẹ́ jù. Gbogbo ẹni tó bá dojú ọ̀tá kọ ànábì tó bá nàbí jagun láyé. Ó làwọn alùsùnnah máa fẹ́ràn. Ó làwọn alùsùnnah wal jamā'ah òní máa fẹ́ràn. Bẹ́ẹ̀ni kaba ṣe wá ní àwọn ń da súnà lógun wọn gbógun ti súnà ní. Ẹni tó sì ní súnà rẹ̀ yìí gángan wọn gbógun ti yìí. Ẹ jẹ́ ká wo Bóníyàtù ẹ lọ wo 129 òun rèé wọ́n máa kí n sọ lórí wọ́n lọ sí Bóníyàtù yìí 129 àwọn àkàfọ̀ ẹ̀ kò lè yí ẹ̀. Ẹ̀yin ara bí ẹ tó kéwú lọ́rọ̀ bá wọn pàrọ̀ ni. Wọ́n lè fẹ́ràn gbogbo mọ̀lẹ́kà sí i. Ìgbésẹ̀ tí ọ̀rọ̀ tí ṣe àáfàá yìí sọ Síkírù Láì Sáfì is very wrong. Ọ̀rọ̀ tí Síkírù Láì Sáfì sọ rọ́ǹgì. Kí ni bàbá yìí ṣe fún yín? Kí ni bàbá yìí ṣe fún yín kí mo nínú ṣe? Ẹ̀yin ọmọ kéwú ẹjọ́ mo fọlọ́ bẹ̀rẹ̀ ẹ máa gbé gbèsè tó bá yẹ kẹ́gbé. Báyọ̀ ká ẹ gbé. Kí a máa dárúkọ èèyàn pàyàpáyà for what reason? Nítorí kí ni? Ojú tí kálukú bá fi rí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀ka wo lo ní? O fẹ́ dá wa lálẹ́ ni. Ráìtì wo ló ní? Ráìtì wo ló ní láti máa dáko èèyàn? Síkírù Láì Sáfì wọ ọmọlúwàbí fa. Ọmọlúwàbí láàrin yẹn inú ọ̀pá ni wọ́n fi ṣe é. Bọ́lá bá débi ọ̀rọ̀ ká sọ tọrọ. Kéyìn ó sọ tọrọ. Ibi tí mo bá yín sọ̀rọ̀ yìí, nílé ìsọmọdé. Gbogbo alágbára wa mọ̀ níbi òru. Àfárá sí níbi òru mọ́ra wa kó ẹ̀dí àfọ ààrẹ. 1977 wálẹ̀. Ajá alábọ̀ ọkọ̀ níbi odò. Kẹ́lì máa dúró ànímọ́rí lónìí kó máa sùpìtàn tó ń dàgbà. Ó dàgbà. 1979. Àbí? Láàmú fẹsẹ̀ ní láti Bàrígà lọ fàdé ìpínlẹ̀ ọ̀la wa. Amọ́ra wa. Sí ọ̀kẹ̀lẹ̀fẹ̀ kú ẹ̀. Bí a bá ti gba súnà fún apá wèrè máa ń kí ló ṣe? Ẹ máa kọ mòdìrú mọ́níkà sí gá. Ẹ máa kọ́ wa pé bàbá gàgà kí ni pọ́blẹ́mù yín kan ẹ̀ẹ́dẹ̀ sí lákàyè. Ìgbàlódé lọ sọ ọlọ́pàá lọ́rí kán ké sí kán pé mòdìrú sọ lórí kíni. Lórí kíni. Sọ́ba lórí ayẹyẹ tó bá wù. Sọ́ba lórí ayẹyẹ tó bẹ́ẹ̀ kí ni mòdìrú ṣe. Ẹ lọ pé Kàmọ́rù Yunusa Akóredé tó ní ànábì tó ní bàbá ànábì wà nù ná ẹ̀kọ́ náà lọ́dọ̀ wa lọ́rí. Ó ṣe mí láàánú fún ọmọ kan tó ló wà dàbí ó ṣe mí láàánú pẹ̀ tó ti tọrọ apologize. Ó wúrowúro. Ní àbá ti túbà tó bàbá yóò máa ṣiṣẹ́ náà. Yóò máa ṣiṣẹ́ ní. Sàtánà bẹ́ẹ̀ náà sára wá sọ̀rọ̀ àyà. Ó wúrowúro. Kéwú tí ò yé. Kéwú tí mo lè ní okòó ọ̀dẹ̀ kó sì ọlọ́pù rẹ̀ kó rí ṣe yóò pé ká kí ni. Àṣé. Tó wo ni bẹ́ẹ̀ lára yìí. Ọmọ yẹn kàtọ́ òtí máa ń ṣe. ويعتقد أهل السنة أنه مثل نبينا محمد صلى الله عليه وسلم. ويعتقد أهل السنة أن أمة النبي محمد صلى الله عليه وسلم خير الأمم أجمعين. ويعتقد أهل السنة أن أمة نبينا محمد صلى الله عليه وسلم خير الأمم أجمعين. Àwa náà wà nínú wọn. وأفضلهم آل القرن الذين شاهدوه وآمنوا به. الذين شاهدوه وآمنوا به وصدقوه.
وآمنوا به وصدقوه الذين شهدوا àwọn tí wọ́n gan ní ànábì gangan sallallahu alaihi wasallam wọ́n lọ láti àwa ìlọ àwọn tí wọ́n rí ànábì ní àìsíkòrókòrò báyìí wọ́n tó lọ láti wá lọ. وآمنوا به tí wọ́n gbà fún وصدقوه tí wọ́n gbà lódodo wọ́n lọ láti gbà lọ tí wọ́n rí ní kòrókòrò àìsí وبايعوه وتابعوه tí wọ́n ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ànábì Muhammad tí wọ́n sì tẹ̀lé tinútinú wọ́n lọ láti wà lọ. وقاتلوا بين يديه tí wọ́n jagun tí wọ́n bá nàbí jagun ní kòrókòrò tó jagun níwájú rẹ̀ báyìí tó ń bá jagun ẹ̀sìn àwọn tó lọ láti wọ́n tún lọ láti wà yín lọ. ومدوه بأنفسهم وأموالهم tí wọ́n sì kan bá fún ànábì tí wọ́n fún ànábì lọ́wọ́ pẹ̀lú ẹ̀mí wọn àtọwọ́ wọn. àtọwọ́ wọn ní fi kún ànábì lọ́wọ́. lọ tí wọ́n júlẹ̀ pé kó bẹ́ẹ̀ ni àwọn bá bọ́ bọ́. ó bọ́. bówó àwọn bá tán ó tán. ó tán. nítorí ọlọ́run àtàlẹ́bí وعذروه ونصروه tí wọ́n kún lọ́wọ́ tí wọ́n sì ràn lọ́wọ́ tí wọ́n rà sí àwọn wọn ní wọ́n lọ láti wà. wọ́n lọ láti wà wá tá a gbà ní sí lọ ọlọ́dọ̀ àlọ́. وأفضل آل القرون آل الحديبية àwọn tó tún lọ́lá nínú àwọn kùrún ọlọ́jẹ́ inú lè dé mọ́kà àwọn ìyàfẹ́ náà dé òde bíà gbogbo àwọn tá a jọ lọ́mọ́lá ni mo mú débẹ̀ àwọn tó tún lọ́lá jù àwọn ni alùdé bíà. الذين بايعوه بيعة رضوان tí wọ́n ṣe béyà fún àpẹ̀lú ànábì ní béyà tàbí wà. وهم 1400 رجل àwọn ni 1,400 èèyàn wọ́n ṣe béyà fún. وأفضلهم آل بدر àwọn tó tún wá lọ́lá ju àwọn ilé ìlọ ni àwọn tó bá nàbí jagun bá dáa jù. wọ́n tún lọ́lá ju àwọn ìlọ tó bá nàbí jagun bá dáa jù. وهم 313 رجلا عدد أصحاب طالوت àwọn ní 313 gẹ́gẹ́ bí òǹkà àwọn ìjọ Tálútà wọ́n pẹ̀lú Tọ́lútà àwọn ẹ̀mọ́ wo gbígbérégbè gbígbérégbè grade by grade. àwọn alùbádìrí yẹn ní àṣàlù fúnlẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀fún náà Allahu fúnlẹ̀ ní àjèjì náà. ogun bàbá nìyẹn nígbà tí wọ́n jà ó ń ṣe déédé ọdún ààbọ̀ táwọn ibi Mẹdínà wọ́n jà bàbá nìyẹn. so gbogbo àwọn tó wà nílẹ̀ ìjọ náà ní àǹfààní àti máa ka orúkọ wọn sí àsìkò. ẹlẹ́ẹ̀kejì ẹ wá jẹ́ ká wo 29 níbi tí ní ìwáyà lọ́rọ̀ wá alẹ́ àbí òní. هذه رواية ما روى عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال àbúrò rẹ̀ àrùgbà ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ àdúgbò Muhammad صلى الله عليه وسلم lẹ́yìn tí àdúgbò sọ báyìí pé لما أرج بي إلى السماء lámà ọ̀rájà bí ilẹ̀ sàmáì. لما أرج بي إلى السماء nígbà tí ọlọ́run gbé ń gòkè lọ àdúgbò ló sọ bẹ́ẹ̀ o. nígbà tó ń lọ sókè ní Israel wà mí ráàyè rẹ̀. سألت ربي عز وجل أن يجعل الخليفة من بعدي Ànábì sàlám wà bí ọlọ́run léèrè pé ó yan ọlọ́run ọba sì ṣe ẹni tó ṣe láti ìfàlẹ́yìn mi. علي بن أبي طالب Kó sì ìbá sì jẹ́ àdí ọba àbí tọ́lé bí. Kó ní àtúrà kà yìí o. ọ̀nà bàbá kà yìí. Ṣé o pé wọ́n ní tó ń kálukú ní tọrọ ó lọ́wọ́? ní tọrọ lọ́wọ́ lọ́wọ́. Ànábì sọ bẹ́ẹ̀. Tí ó lọ́ba sì ṣe kí ló yóò tó tẹ lọ́rùn. àlefa tí ó jẹ lẹ́yìn mi ti bá lọ ìbá sì jẹ́ àdí. àdínì bá jẹ́ fẹ́nálì. فقالت الملائكة يا محمد إن الله يفعل ما يشاء. Màlẹ́kà lájọ́ ń lọ pátá wà ní ó wù ọ bẹ́ẹ̀ lóòótọ́. kó bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí nàlá yẹ fún àlùmọ̀ yẹn sọ. pàṣẹ yóò wù ní. Tó bá lè ro nǹkan bákan ó pẹ́ ìdájọ́ káwọn èèyàn yí bó ṣe máa ṣe fẹ́. wọ́n yí bí wọ́n ṣe fẹ́. ọ̀rọ̀ sí bá wọ́n ṣe fẹ́ tí wọ́n. Sẹ́ni pé wọ́n kọ́ lẹ̀ àwọn nǹkan wọ́n ta kókó sí orí ẹ̀ sí tọ̀ àgbé làwọn gbà fún. Kí ẹja kì kí lẹ́sẹ̀ kí níjà kí ní wá. kí lẹ́sẹ̀ ń bẹ́ẹ̀.
àti áàdì àti gbogbo àyọkù náà sábẹ́ ànábì ni wọ́n. Ó lè kó dáadáa. Ó ní bàbá ń kà fún àyí. Àbí kò kí wọn náà kúkú ẹ̀ kó kúkú ẹ̀. Ó lè kúkú ẹ̀. Ẹ máa sọ fún yín. Ẹ̀mú máa kúkú náà ní. Ẹ máa ka tíra ní. Bẹ́ẹ̀ ni, ara mi máa kúkú tí a ní. Àbí ọ̀kẹ́ sì, àwọn kan wà ta kókó, wọ́n sì ń kírun, wọ́n sì ń gbààwẹ̀, wọ́n sì ń yọ sàká. Wọ́n ṣàlùwàlá, wọ́n ṣe gbogbo ẹ̀. Wọ́n ṣe gbogbo ẹ̀. Ìṣesí ló yàtọ̀, ẹ wá pe àwọn ẹni kéékèèké. Ọwọ́ wọn dẹ̀ ní súpápá wàgbà lónìí. Bàbá wa sì bẹ lọ́wọ́ wọn. Tó gun ẹ̀sìn bá dé, àwọn náà ní irinṣẹ́, àwọn náà ní bọ́ǹbù. Wàláì tàláì. Àwọn náà ní ilẹ̀ tó mọ́ lónìí. Tábà náà fẹ́ jagun ẹ̀sìn, tẹ́tí tó kún bá wá dé, ìgbà náà lẹ́tí tó mọ̀ pé àwọn mùsùlùmí làwọn ṣíà. Lẹ́tọ̀ wá mọ̀ pé mùsùlùmí làwọn ṣíà. Ẹ wá ń kanu, kí mo nílùú máa kó ìròrí sí àwọn aṣí kiri. Ṣé kálukú òun ọ̀rẹ́ ti ń lọ? Kálukú máa fi tó bìlọ́ǹgì sí i. Èwo lẹ fẹ́ràn náà tẹ́lẹ̀, Súfì náà ẹ kórìíra ẹ̀ náà tẹ́lẹ̀. Nínú àwọn ara yín náà, èyí náà fún kórìíra ara yín. Ẹgbẹ́ Súfì ní kèfèrí ni. Ẹgbẹ́ Súfì náà kèfèrí. Ẹni ó fi wá ní kèfèrí ni àdùsúnà wá jà máa ara yín náà, ẹ fún pèrè ayé kèfèrí. Ọ̀rọ̀ wa délẹ̀ ní ìsìn ẹ wá ń pe ìmọ̀mù ẹ wá fẹ́ máa yẹ. Ìmọ̀mù lọ ní kílẹ̀ ń wò. Ẹ rò pé ìmọ̀mù lọ ní bọ̀ bí ti. Wọ́n rò pé tẹ̀tẹ̀ wẹ̀ bí tàwọn ni. Ẹni tó gbọ́n tó dá nǹkan mọ̀. Lọ́mọ tó wá ìsì. Ìmọ̀mù ẹ lágbèrè ọmọ ṣe ti yín o. Ẹ má jẹ́ kí wọ́n kó bọ́ bọ́ ìnáwó tí fi máa wọ̀ fi lọ rí. Àṣàlátù lè fà á ti yí tẹ̀ka ẹ̀ máa kà lọ. Ẹ má ká aṣọ àpọ́lé tí ń bẹ lára yín, ẹ má jẹ́ ká àdùsúnà wá jà máa tako sí i. Àṣàlátù sábìkì táwọn náà ń gbà lọ ká máa kà lọ. A kà lọ dáadáa ní tiwa, àlejò bí láàká ìwọ tó dọ̀tí kí wọ́n kó bá tiwa. Ẹni bá di fèèrè ẹgbẹ́ lọ ilé ẹjọ́. Ẹgbẹ́ tó bá di fẹ́ẹ̀mù èèyàn, ẹgbẹ́ lọ ilé ẹjọ́. Lábọ̀ ló kọjẹ́. Ẹ̀sìn ò gbọ́dọ̀ káyìn láàrin òfin lọ. Láíláí. Tẹ́ bá ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ dárúkọ èèyàn òfin ò dájọ́ burúkú lé lórí. Ọ̀dájọ́ burúkú lé lórí o. Tẹ́ ẹ̀ bá ti dá orúkọ. Tẹ́ ẹ̀ bá ti di fẹ́ẹ̀mù ẹ̀kẹ́ tó bá dárúkọ ẹ̀, òfin ọ̀dájọ́ lé lórí. Ọ̀dájọ́ lé lórí. Tó bá ṣe pé tó bá sọ ẹni ó bá sọ bẹ́ẹ̀ má kó dáa. Kì í ṣe defamation. Tó bá ṣe sọ́ọ̀rì, ó ṣe sọ́ọ̀rì nù. Kì í ṣe defamation. Kì í ṣe defamation paa. Àdúgbò náà ló ń bọ̀ fún Lórí mi. ìdílé ẹ má jà fi ẹ̀sìn dá ìlú wo. A máa fẹ́ ṣe dàlúrú. Ìlú òbí lè dá fún ẹ̀ tẹ́lẹ̀ o. Àbí? Ẹ jẹ́ àjà àìsàn àsìkò kan o. A fa ìsìn àsìkí Ẹ kan. jẹ́ àfẹ́ àìsàn sọ́dọ̀ àwọn ìjọba o. A fi sọ́dọ̀ àjọba. Ẹ káwa ẹlẹ́sìn fún àìsàn lọ́dọ̀ ara wa. Káfíwá náà tó wá gbógun tira wa ìyẹn ni ò dá o. Ṣàbálísìn. Ẹlẹ́yàmẹ̀yà. Ẹ̀ṣíà ṣé ó dáwọ̀ lójú pé bọ́sí ta kókó pé wọ́n láti inú ọjà máa ó ti dáwọ̀ lójú pé ìwọ lọ́dọ̀ àtijọ́ náà. Àlìjáná rẹ̀ tó ti sún ẹ̀ fún ẹ, kọ́kọ́rọ́ wo ló wà lọ́wọ́ ẹ̀? Káàlọ́ fún sàtífíkẹ́tì. Káàlù náà sún máa ń fò káàlù. Ọ̀nà ọmọ púpọ̀ fọkàn sí o, kò rí bẹ́ẹ̀. Kò sẹ́ni ká sàtífíkẹ́tì wà lọ́wọ́ rẹ̀ pé yóò wà nìjẹ́ náà. Káàlù ọlọ́ọ̀dẹ fún ìwà ìjẹun. Tọ́ba ń dọ́gba tí ọ̀gbẹ́ dẹ̀ àìkẹ́ tọ́ba dọ́gba náà máa ń lo dáńgbà láyà ìmọ̀lẹ́ ká sílẹ̀kùn náà gbogbo ọlọ́run náà tó tún gba rẹ̀ kí lọ́ bẹ́ẹ̀ sí bọ́lọ̀. Ntẹ́mi ò faramọ́ káàfà wa lù orí ọba fún ìlú faramọ́. Kọ́ ọmọ kéwú kó máa rí àfa rẹ̀ fín èmi ò faramọ́. So kó ọ̀gá máa rọ́mọṣẹ́ rẹ̀ fín èmi ò faramọ́. Ká ní pẹ́pẹ́sẹ́ torí kó já lùsùn náà irọ́. Ọba àní ni ìmọ̀ kéwú. Ọba àní ṣàtánù nínú sára wa. Wàhálà ti yé nìyẹn. Wàhálà ẹ̀ nìyẹn. Ọ̀sẹ̀ tó mọ kéwú lọ́dọ̀ yín àtẹ́lẹ̀. Tẹ̀kìfìríyà ní. Múlá ní tẹ́lẹ̀. Ṣùgbọ́n tí n bá sọ̀rọ̀ ẹ wò gbàtà jọ kó pẹ̀lú àbàbà kan Ìbàdàn tẹ̀kìfìrí Ìbàdàn ayé mọ òdodo. Ọ̀fà. Mo ní àáfà rẹ̀ Súfì ni ó sì ṣe Súfì ó sì gbà àáfà rẹ̀ wá àáfà rẹ̀ náà sì kọ̀ǹfàmù. Ọ̀nà kọ̀ǹfàmù kà Súfì làwọn ọmọ náà. Súfì làwọn ọmọ náà. Lọ́rọ́ bá ní lókùn ní àìlókùn yòó. Ẹ jẹ́ ká kí àwọn bàbá tí wọ́n mọ̀ wọ́n ara wọn. Kí wọ́n. Tí wọ́n dúró wọn jẹ́jẹ́. Tí mo wo pé bóyá àwọn fẹ́ gba mọ̀sáàdà kan nílẹ̀ Lárúbáwá. Nílẹ̀ Lárúbáwá, mo bàbá nílẹ̀ Lárúbáwá. Ìyá fẹ́ kọ́ lè dé tí lábẹ́ òfin wa fún wọn ní owó pọ̀ṣùkú. Wọ́n lè sọ sí. Wọ́n lè sọ sí kí wọ́n ráyè wọ́n ṣe. Wọ́n lè tọ́ sórí tọ́lọ́run. Wọ́n lọ lọ́ba. Wọ́n àjẹjẹ kújẹ. Wọ́n lọ lọ gómìnà. Wọ́n lọ́dọ̀ gómìnà. Wọ́n lọ lọ ìjòyè. Wọ́n lọ́dọ̀ ìjòyè. Wọ́n lọ́ máa ṣe yẹ sàìsàn lọ́dọ̀ kábíyèsí kan. Wọ́n lè lókìkí. Wọ́n lè lókìkí. Wọ́n lọ bàbá sí Yusuf Lágbàdì. Ọmọwọlá tààlà ni. Bàbá sí Ọ̀kadà. Ṣúlù pọ̀. Àyè sápọ̀. Bàbá sí Kamal. Bàbá sí Kamal. Ọmọ lọ́rùn bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́.
pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni bọ́ tẹ̀ wọ́n mọ́lẹ̀ àtọ́ àmọ́lẹ̀ ló sọ pé àtàkùnmọ́ bínú wọ́n ti lọ tẹ̀ wọ́n mọ́lẹ̀. àwọn tí wọ́n ló tún wá bẹ̀ tí wọ́n pè ní ìyẹn àfá ìyẹn. má sọ pé àwọn ẹni ọlọ́run ti tán. má sọ pé ọtí tán. ìwọ náà kọ́ sí àwọn ẹni ọlọ́run ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ má ti fẹ́ gbèyàn má báyìí lórúkọ jẹ́. ẹ já kúrò níbi ọ̀tẹ̀ àbí ìjà nínú Islam. àpò bẹ́ẹ̀ ẹjọ́ dópin. ó dópin. ẹjọ́ dópin ẹ̀sùn kò nínú mọ́tíkàsì lọ́rùn lẹ̀. káwọn lu ọlá lórí ara wa lẹ́sà lè mọ̀ pé àwa ni champion. àwa ni. bọ́ gbójú lọ́lọ́pàá yóò lu àsìkò rẹ̀. lásìkò rẹ̀ yóò lọ. bọ́ gbójú lé gómìnà ó lásìkò. ó làbọ̀ gbójú lé pírẹsidẹ́ǹtì ó lákòókò. ọdún mẹ́jọ péré náà ni ẹ bá tún tún fún sẹ́kọ́ńtà òun náà ló gbọ́dún mẹ́jọ. ó lọ títí. ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. gbogbo ọkọ̀ pátá olóògbé nígbà tí gbogbo kan dà. Ọlọ́run ló ní gbogbo agbára. ọ̀rọ̀. ẹja gbogbo àfọlọ́. láti máa fọlọ́ agbègbè pálẹ̀ fọlọ́ kásìmẹ̀pẹ̀lẹ́ kásìmẹ̀dọ̀ ayé yí ọlọ́dẹ farabalẹ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìgbà pẹ̀lẹ́ kí fọ́. àwọn pẹ̀lẹ́ kí ya. yíya bọ̀rọ̀bọ̀rọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó máa wí kó máa sọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. òṣìrù mi àwọn náà máa ń bẹ̀. àwọn tó ń kó tẹ̀lé lẹ́yìn lánàá ń kọ́. ajá ń kó tẹ̀lé ẹlẹ́yìn lónìí. ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. máa kọjá láti gbogbo àwọn máa sáré wọlé lé adájá pé èmi náà dáhùn lẹ́kùn jẹ. àfa lọ jẹ́ ni ganájọ ẹ̀ Mẹ́tọ̀lẹ́. ó lákòókò. Ìjọ ni bàbá wa sílé sọ̀rọ̀sọ̀rọ̀ polówó ni bàbá sílé gbà náà. Gbogbo bí wà síbí àsílélẹ̀ bá bẹ̀ lọ bàbá sílélẹ̀ bá bẹ̀. Tó mọ̀ sọ̀rọ̀ pẹ̀lú tílé ń fẹ́ lè fàyà. Bàbá wa sílé náà dà. Wọ́n dà. Àjà tí a fi sílẹ̀ kò láyé rí sọ. Kò láyé sọ̀rọ̀. Nígbà tí ọkùnrin ti jẹ́ onírìn tó kú yìí. Ẹjúmọ́lá. Àǹkó. Àbáwa ló tà gbọ́. Ọlọ́run bẹ́ẹ̀ lọ́tà. Olùkọ́ náà ló. Bẹ́ẹ̀ni. Àwọn àdá lónìí dáadáa tí a fi sílẹ̀ lókùtà ń sọ. Ó láwọn tá náà bá ṣe. Àwọn náà bá ṣe. Bàbá kò dín ní mélòó. Wọ́n wà sí àgbáyé. Bẹ́ẹ̀ni. Àwọn dà. Wọ́n máa gómìnà, wọ́n máa rẹ̀, wọ́n máa bá wọn mọ́jòyè. Tó ti bẹ́ẹ̀ náà pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni a ṣe mọ́ ní ọ̀rọ̀ máa tẹ̀. Àwọn àdá lónìí dáadáa tí a ṣe sílẹ̀ kò láyé rí wí. Ẹnu tí ó ní wọ́n ti nígbà tí. Ṣé wàá jẹ́ akẹ́lápá gbọ́? Tó mọ̀ là wà níwájú gómìnà. Bẹ́ẹ̀ni. Níwájú pẹ́sidẹ́ntì. Bẹ́ẹ̀ni. Tó mọ̀ là wà. Ẹlóhùn tó rẹ̀ dòdòdò. Tó mọ̀ sọ̀rọ̀. Wọ́n máa sọ̀rọ̀. Àwọn Àwọn dà lónìí. àdá lónìí dáadáa tí a ṣe sílẹ̀ kò láyé rí wí. Èmi àti ẹ náà ó di tàn. Àwọn tó ń ta tí wọ́n náà bá fẹ́ ṣe sílẹ̀, ayé ó máa rí wí kó dọwọ́ rẹ̀. Ayé ó sọ tiẹ̀. Ayé ó sọ tiẹ̀ náà, ọ̀sẹ̀ dáadáa ni, ọ̀sẹ̀ àbúrò ni, gbogbo ìyàtọ̀ ọlọ́pàá pé pátákó ti wọlé, ó wà lápọ̀lẹ̀ lọ́dọ̀ lọ. Ìyàwó tó rán lẹ́wọ̀n. Ìyàtọ̀ ọ̀rọ̀ lẹ́wọ̀n, ó wà lápọ̀lẹ̀ lọ́dọ̀ lọ. Gbogbo ẹ̀ náà ló. Ìyàtọ̀ ọkọ̀bá, ó wà lápọ̀lẹ̀ lọ́dọ̀ lọ. Wọ́n kọ́ sẹ́ẹ̀tì, ó wà lápọ̀lẹ̀ lọ́dọ̀ lọ. Ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Èmi ò máa sọ òdodo. Ntọ́lọ́ ní mi wá sí i. Ntọ́lọ́ wà máa bá olú wá sí nu. Òdodo ni wọ́n bá sọ. Èèyàn bá àrùn mẹ́lẹ́ rí, kó wá tó máa fa ìyẹn kó fà á lọ́wọ́ kó sòdodo. Ó dọwọ́ ìjà àti ẹ̀. Ó dọwọ́ ìjà àti ẹ̀. Ìtàn ìsìláàmù ò dàrú. Dàrú. Kò fàjà. Kò fàjà. Ìhà tó bá kọ sí kálukú. Bí kálukú ó dì mú. Kálukú ó dì mọ́. Ìsìláàmù kì í ṣe ẹ̀sìn awo. Ẹ̀sìn awo pọ̀. Àṣírí tó bá tún sí kálukú lọ́wọ́, ó tún sí lọ́lọ́run. Ó tún sí lọ́nà nìyẹn. Kó mọ sí bó bá ṣe yé. Kó mọ bá ṣe yé. Àfáà mi rẹ̀ kọ́. Ìtàn ìsìlámù ò dàrú, ìsìlámù sì ń ṣàwò. Ìṣàwò. Aspect bá kọ sórí kálukú, kálukú ó dì mọ́. Kálukú ó dì mú. Kálukú ó dì mú. Ọ̀pọ̀lọpọ̀ sọ pé ètè mo sọ kankan lẹ́gbọ́dọ̀ tó lé lórí. Ìjọjọ pàápọ̀, òun náà ní ká kírun. Ká kírun wákàtí márùn-ún. Káyọ̀ sàká. Káyọ̀ sàká. Ẹ̀sọ́ lọ́wọ́ ẹgbẹ́ kóró oríṣẹ́ àwọn ilé ìgbègbè. Lórí sí àwọn. Ṣé wọ́n sọ fún ọ pé ṣé àfẹsẹ̀ mùsùlùmí? Ṣé a ní sí àìsè mùsùlùmí? Káṣí ẹni ọgọ́rùn orí sí àwọn akẹ́kọ̀ọ́ sí àìsè mùsùlùmí lé. Àbí ṣé àkì kírun? Àwọn ìkírun ni mùsùlùmí wa ó kún náà ju tiẹ̀ lọ. Sófin tó tiẹ̀ dúró dédé gan-an ẹ̀ lọ́kọ̀ wọn káfíìrì. Àbí ìwọlé abẹ́sọ̀ tó wà fẹ́ jọ alójú. Ní Súfì tí ń ṣe àsìkáàlù tí sọ̀tà láti fún àrẹ́bí Muhammad ẹ̀tọ́ lé káàfìrì ni wọ́n.
lọ́pọ̀ èèyàn ara bí ìdúró pàpá ni wọ́n fi ṣe é ṣòkòtò sókèsókè tẹ̀ kọ́. ẹjẹ́ abẹ́rù ọlọ́run. abẹ́rù ọlọ́run. láyé tèmi tí mo wáyé o tí èmi lọ bọ́lọ̀ ìlú náà sọ̀rọ̀ lọ. bẹ́ẹ̀ mo sì ní gbé lẹ́yìn kankan. ẹ̀sìn tí máa sọ̀rọ̀ lọ tó bá nírọ́ lálàlá ọ̀fẹ́ gbọ́ àjọ pariwo ara wa síta. bẹ́ẹ̀ wọ́n tún bí gẹ̀ẹ́sì kan. wọ́n tún bí gẹ̀ẹ́sì kan. alọ́ba àdínà fi máa dé. amina. wọ́n tàwa lànà fi máa tàwa dé. amina. wọ́n bàdí fi lànà fi máa dé. amina.